Gbogbo wa lọ́kùnrin lóbìnrin o, mo kí wa lọ́mọdé lágbàlagbà, mo kí wa lónílé lálejò, mo kí àwa ọmọ Yorùbá àtàtà, gbogbo àwa ọmọ Yorùbá rere tá ń fọ́ ilẹ̀ ọ síwájú ilẹ̀ Yorùbá, tá fẹ́ kí Yorùbá kó gun òkè àgbà, mo kí wa o, a kú àsìkò yìí, gbogbo èròǹgbà wa bá a ṣe fẹ́ kó rí ní ilẹ̀ Odùduwà, Elédùà, adániwáyé, ọba adẹ́dà ṣẹ̀dá, á kúkú jẹ́ kó rí bẹ́ẹ̀ sí rere o. Nígbà tí ilẹ̀ Odùduwà tó bá ṣẹlẹ̀ tán, wọn ò ní fi ẹ̀yin àti èmi àti àwọn ẹbí wa àti fámílì wa, wọn ò ní fi wá ṣàwátì tọmọtọmọ tayátayá o. Láṣẹ adániwáyé, àwíṣẹ́ àfọgbóhùn. Àwa ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, mo wá lórí ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwa Yorùbá. Mo wá lénìí láti wá sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwa Yorùbá. Ṣé rí àwa Yorùbá, àsìkò tá wà yìí kì í ṣe àsìkò eré rárá, kì dẹ̀ ń ṣe àsìkò àwàdà. Àsìkò tá wà yìí, àsìkò tá gbọ́dọ̀ ní àròjinlẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí, irú ẹ̀ ò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ o. Ó ti ń ṣẹlẹ̀ láti orí àwọn baba ńlá wa. Nírú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí ló ti ń ṣẹlẹ̀. Àwọn Haúsá Fúlàní, wọn ò ṣẹ̀ṣẹ̀ máa gbèrò láti máa wá bọ́n ṣe fẹ́ gba ilẹ̀ wa. Àwọn Haúsá Fúlàní, wọn ò ṣẹ̀ṣẹ̀ máa bá àwọn baba ńlá wa jà. Fún ìwọ ọmọ Yorùbá tó bá mọ story ilẹ̀ Yorùbá, lọ sí deep history ilẹ̀ Yorùbá, wàá rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí kì í ṣe alákọ̀ọ́kọ́ leléyìí. Kò dẹ̀ sí ìgbà tí àwọn Haúsá Fúlàní yìí tí wọ́n bá gbìmọ̀ pọ̀ láti wá bá Yorùbá jà, àwọn baba ńlá wa máa ń borí wọn ni. Nítorí pé kò sí ogun tó máa ń borí àwọn baba ńlá wa. Ṣé rí àwọn Haúsá Fúlàní, ojú tí àwa Yorùbá kọ̀ọ̀kan tá a fi ń wò ó yàtọ̀ síra wa o. Most of àwa Yorùbá, a ń fi ojú politics, a fi ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Wípé bóyá ọ̀rọ̀ PDP ni, ọ̀rọ̀ APC ni. No, eléyìí ò kì í ṣe bẹ́ẹ̀ rárá, ẹ̀yin tèmi. Eléyìí ti kúrò lọ́rọ̀ APC, PDP. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí, ó jẹ́ pé àwọn kan wọ́n gang up, wọ́n fẹ́ gba ilẹ̀ baba ńlá wa lọ́wọ́ wa ni o. But most of àwọn ọmọ Yorùbá míì, àwọn sì ń gbé sórí pé ọ̀rọ̀ politics ni. Nǹkan tí àwọn Haúsá Fúlàní tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí, wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe rárá. Kí ló dẹ̀ fà á tí wọn kì í lè fi borí àwọn baba ńlá wa láyé àtijọ́ ń gbà yẹn? Míì pé àwọn baba ńlá wa, wọ́n fi ìmọ̀ ṣe ẹyọ kan, wọ́n fi ohun wọn ṣe ẹyọ kan, wọ́n dẹ̀ ń ṣe kí ni, wọ́n ń sin ẹ̀sìn kan. Kò sí Muslim, kò sí Christian láyé ìgbà tí mo ń sọ yìí. Láyé àwọn baba ńlá wa, kò sí ogun tó máa ń borí wọn. Ẹ jẹ́ ká wá wò láyé ìsìn. Ṣé bí àwọn baba ńlá wa ṣe ń ṣe láyé àtijọ́, ṣé bẹ́ẹ̀ làwa ṣe ń ṣe láyé ìsìn ni? Capital no. Míì pé èmi àti ìwọ, a ṣe bí àwọn baba ńlá wa bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́. Òun ló mú ìyà jẹ èmi àti ìwọ lọ́jọ́ tèní. Òun ló fà wá dé ipò tí a wà lọ́jọ́ tèní. Tèmi àti ìwọ tá a bá jọ fojú inú wò, a máa rí pé láyé àtijọ́, àwọn baba ńlá wa,
àwọn ni a máa ń pè ní ajagun ṣẹ́gun nítorí pé kò sí ogun tó borí wọn rí. Àwọn baba ńlá wa wọn ṣẹ̀ṣẹ̀ máa jà pẹ̀lú àwọn àlejò. Àwọn baba ńlá wa dẹ̀ máa ń borí àwọn àlejò ni. Ẹ jẹ́ kémi àti ìwọ jẹ́ ká jọ wá fojú inú wò. Ẹ wo àwọn ogun kéékèèké tó halẹ̀ mọ́ èmi àti ìwọ ní ilẹ̀ Yorùbá. Ẹ wo àwọn Fúlàní tí wọ́n halẹ̀ mọ́ wa ní ilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí. Ṣèbí mi pé èmi àti ìwọ a tẹ̀lé ìlànà baba ńlá wa, òun ló ń fi ìyà jẹ wá lọ́jọ́ tèní. Tá a bá tẹ̀lé ìlànà baba ńlá wa ni ìyà tó ń jẹ wá, excuse me, ìyà tó ń jẹ wá lọ́jọ́ tèní kò mà ní máa jẹ wá. Mí pé a ti kúrò ní ìlànà yẹn, òun ló mú ìyà jẹ wá lọ́jọ́ tèní. Ṣé rí ojú tí àwọn ọmọ Yorùbá tá fi ń wo ọ̀rọ̀ àwọn Fúlàní kì í ṣe bẹ́ẹ̀ o. Àwọn Fúlàní, ṣé rí Fúlàní wọ́n yàtọ̀ sí Haúsá. Haúsá àti Fúlàní wọn kì í ṣe nǹkan kan náà. Àwọn Fúlàní vagabond ni wọ́n ò ní orísun. Àwọn máa ń rìn káàkiri ni láti gba ilẹ̀ onílẹ̀. For example, ṣé rí àwọn Haúsá tẹ́ ń wò yìí, àwọn gangan náà ní ilẹ̀ Haúsá. Àwọn Fúlàní wá láti ibi tó jìnnà ni. Wọ́n wá kọ́ńkà wọn lórí ilẹ̀ wọn. Kí náà fi kọ́ńkà wọn? Wọ́n brainwash wọn. Àwọn Haúsá tẹ̀dẹ̀ ń wò yìí, àwọn gan lérí wọ́n ní ẹ̀sìn tí wọn yàtọ̀ sí Muslim. Ìwọ tó bá mọ story àwọn Haúsá, ìwọ tó bá ní ọ̀rẹ́ Haúsá, kì í ṣe àwọn Fúlàní Haúsá gangan, lọ béèrè lọ́wọ́ wọn. Àwọn kọ̀ọ̀kan nínú wọn sì ń sin ẹ̀sìn yẹn. Wọ́n ní ẹ̀sìn àwọn baba ńlá wọn. Nígbà táwọn Fúlàní tí wọ́n wá sí ilẹ̀ wọn, wọ́n brainwash wọn, wọ́n gbé Muslim fún wọn. Gbogbo wọn tẹ́ bá dé Haúsá, tẹ́ bá dé ilẹ̀ Haúsá yẹn sìn, gbogbo wọn ti di Muslim. Ṣé ẹ rí pé wọ́n ti di Muslim sìn? Ṣé ẹ rí bí àwọn Fúlàní yẹn, ṣé ẹ rí bí wọ́n ṣe ń pa wọ́n anyhow? Nítorí pé kí ni? Wọ́n fẹ́ gba ilẹ̀ wọn, wọ́n dẹ̀ ti gba ilẹ̀ wọn tán. Àwọn Haúsá Fúlàní ṣé ẹ rí pé wọn ò rí nǹkan kan ṣe because ẹ̀sìn kan náà ni gbogbo wọn jọ ń sìn. Ẹ̀yin ẹ wo Ìlọrin. Ẹ wò bí àwọn Haúsá ẹ wò bí àwọn Fúlàní, ẹ wò bí wọ́n ṣe gba gbogbo Ìlọrin. Wọ́n fún wọn lẹ́sìn wọn, ìyẹn Muslim. Nǹkan tí àwọn Fúlàní tí wọ́n fẹ́ ṣe ní ilẹ̀ Yorùbá nìyẹn. Wọ́n fẹ́ kí gbogbo Nàìjíríà kí wọ́n jẹ́ Muslim. Wọ́n fẹ́ gba ilẹ̀ baba ńlá wa lọ́wọ́ wa ni. Eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ politics. Eléyìí ò ṣe ọ̀rọ̀ Muslim, kì í ṣe ọ̀rọ̀ Christian. À ń sọ̀rọ̀ nǹkan àwọn baba ńlá wa, táwọn baba ńlá, torí ìjà tá fẹ́ jà yìí, àwọn baba ńlá wa ti jarú ẹ̀ sẹ́yìn. Kí ni mo sọ? Àwọn baba ńlá wa tó bá mọ story ilẹ̀ Yorùbá, àwọn baba ńlá wa, àwọn baba ńlá àwọn Fúlàní wọn ṣẹ̀ṣẹ̀ máa bá àwọn baba ńlá wa jà. Àwọn baba ńlá wa máa ń kọ́ńkà wọn ni. Àwọn Fúlàní tẹ́ ń wò yìí, wọ́n bẹ̀rù wa o. Wọ́n bẹ̀rù wa pẹ̀lú nǹkan ìṣẹ̀ǹbáyé torí wọ́n mọ ìtumọ̀ nǹkan tó ń pè ní nǹkan ìṣẹ̀ǹbáyé torí àwọn náà bá story. Nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń wá gbogbo ọ̀nà láti gba ẹ̀sìn yẹn lọ́wọ́ wa. Wọ́n fẹ́ ká máa ṣe nǹkan ìṣẹ̀ǹbáyé yẹn. Ṣé wá rí bí ilẹ̀ Yorùbá ṣe wá rí lọ́jọ́ tèní? Àwọn nǹkan tí ò jẹ́ nǹkan kan, ṣé wá rí tó ṣe ń dún ramúramù mọ́ wa nítorí pé a follow àwọn nǹkan baba ńlá wa. Àwọn Haúsá Fúlàní kò síbi táwọn bá lọ, àwọn máa ń gba ilẹ̀ onílẹ̀ ni. Tẹ́ bá lọ sí Ghana, ẹ máa rí pé àwọn Ghana kan wọ́n ń sọ Haúsá, àwọn Ghana kan wọ́n ń sọ Ghana gangan, èdè Ghana yẹn gangan làwọn Ghana, àwọn tó jẹ́ ọmọ Ghana gangan èdè Ghana ni wọ́n ń sọ, àwọn kan ń sọ Haúsá. Ṣé láwọn tí wọ́n ń sọ Haúsá ní Ghana yẹn, àwọn yẹn Niger ni wọ́n, àwọn yẹn ni Fúlàní. Àwọn máa ń gba ilẹ̀ káàkiri ni. Àwọn wọn ò ní ilẹ̀ kan tó yẹ pé ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tiwọn
wọ́n dẹ̀ ti máa ń bá àwọn baba ńlá wa jà láyé àtijọ́ tó yẹ pé àwọn baba ńlá wa máa ń borí wọn ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí, ṣe rí àwọn ọmọ Yorùbá a gbọ́dọ̀ máa fojú lásán wò ó. Wọ́n fẹ́ gba ilẹ̀ wa, wọ́n fẹ́ gba ilẹ̀ yẹn ni o. Wọ́n ti try ní gbogbo ọ̀nà wọ́n ti try ní gbogbo ọ̀nà láti bà gbogbo agbára àwọn baba ńlá wa jẹ́ ní ilẹ̀ baba ńlá wa, ṣùgbọ́n àwọn elédùà kò fún wọn ṣe. For example, ẹ wo ilẹ̀ Nàìjíríà yẹn, tó bá fẹ́ ṣe any election sìn, bóyá presidency election náà fẹ́ ṣe ń sìn, wọ́n ní ẹni tó bá wọlé tó bá jẹ́ Christian ọ̀ tó bá jẹ́ Muslim, wọ́n ní kán wá sú ẹ̀. Ṣé tó bá ní kán wá sú ẹ̀ yẹn, ṣé wọ́n á lo Bible àti Quran? Wọn kì í lo nǹkan ṣẹ̀ǹbáyé. Ṣẹ́yìn Yorùbá ẹ̀ fọpọlọ gbé, ẹ wo ọ̀rọ̀ tí mo sọ yẹn, wọn kì í lo nǹkan ṣẹ̀ǹbáyé, ṣebí nǹkan ilẹ̀ baba ńlá wa yẹn ni, because wọ́n mọrú agbára tí nǹkan ṣẹ̀ǹbáyé yẹn tó ní. Wọ́n yọ nǹkan ṣẹ̀ǹbáyé, wọ́n yọ sọ́tọ̀, because wọ́n mọ̀ pé táwọn bá lo nǹkan ṣẹ̀ǹbáyé yẹn, ilẹ̀ Nàìjíríà yẹn wọ́n á ṣe nọ́mà, wọn ò ní kówó jẹ. Because tó bá fi Ògún ṣépè, ẹni tó ti fògún ṣépè kó tó lọ síbi ipò kan, á fún rẹ̀ lọ́pọlọ. Ṣé ti understand? Kò ní lè kówó jẹ. Láti ìgbà tó ti fún wa lómìnira, ṣebí Bible ni wọ́n máa fi ń búra, or Quran. Ṣé láti ìgbà yẹn ṣe rí bí wọ́n ṣe ń ṣe ìlú wa ni? Láti ìgbà tá ti gbò, láti bí i 60 years ago tá ti gbòmìnira, ṣe rí bí wọ́n ṣe bà ìlú wa jẹ́. Mí pé wọ́n ń bẹ̀rù nǹkan ìṣẹ̀ǹbáyé yẹn ni wọ́n ṣe ń bàjẹ́. Wọ́n fẹ́ kí gbogbo wa ká di Muslim ní ilẹ̀ Nàìjíríà, nǹkan tí ò dẹ̀ lè possible. Ó ní mo fi sọ fún wa pé àwọn Haúsá Fúlàní wọ́n ní plan gidi ní ilẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá ní láti sún ṣòkòtò wa kó le. Lásìkò tá wà yìí, àwọn tó nílẹ̀ ló fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ yìí, kì í ṣe èmi àti ìwọ. Àwọn tó nílẹ̀ ni wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn tó ní wá lára. Ọwọ́ wọn wà ń bẹ̀, nítorí tí ò bá sọ́wọ́ wọn ń bẹ̀ ni gbogbo ọmọ Yorùbá ò ní dìde. Lásìkò tá wà yìí, a ní láti sún ṣòkòtò wa kó le, ká lè gba ilẹ̀ baba ńlá wa lọ́wọ́ àwọn àjòjì tó ń yọ wá lẹ́nu, tó ń fi ara ní ẹ́, tó ń fi ara ní mí. October 1st, ẹ má jẹ́ kán dún ramúramù kankan mọ́ wa. Ilẹ̀ baba ńlá wa ni. Fúlàní wọn ò ní agbára, wọn ò ní ẹ̀mí. Mí pé Fúlàní ò ní ẹ̀mí, ó ní wọ́n ṣe ń lo àwọn Boko Haram. Àwọn Fúlàní àwọn náà ní Boko Haram, ni wọ́n ṣe lọ invite àwọn Niger, àwọn Chad mọ́ra wọn. Mélòó ni Fúlàní? Àwọn Haúsá gangan ò ní support wọn, torí wọ́n ń pa àwọn Haúsá gan lọ́wọ́ yìí. Wọ́n ti gba gbogbo ilẹ̀ àwọn Haúsá tán. Ẹ má jẹ́ kán máa dúnkokò mọ́ wa. Wọ́n ní ẹnu la máa fi sọ pé mi ò jẹ, ẹnu wa la máa fi sọ nǹkan tá bá fẹ́, ẹnu wa la máa fi sọ pé a ò fẹ́. Gbogbo ọmọ Yorùbá ìyà tá jẹ́ ti tó. Tó bá ti di October 1st, ẹ jẹ́ ká jáde. Ìjáde tá máa jáde kì í ṣe ìjáde pé a fẹ́ gbébọn, a fẹ́ gbé àdá, àbí a fẹ́ pa èèyàn. A fẹ́ jáde, a fẹ́ fi ẹ̀hónú wa hàn sí gbogbo ayé ni, kí wọ́n wo ìyà tí àwa Yorùbá ti ń jẹ bọ̀, tá ti ń ẹ̀ǹdí ọ̀bọ̀ látẹ̀yìn, látàyé alálùmọ́lẹ̀ up till now, kí wọ́n gbà wá. Kò wá sí ẹni tó máa ní ká má wá jáde ní ilẹ̀ baba ńlá wa, because a kì í kéré nídìí nǹkan ẹni. Ṣebí nǹkan ẹni ni. Ilẹ̀ baba ńlá ti wá ní, nígbà tá kì í ṣọmọ àlè. Ẹ jẹ́ á jáde ní October 1st, ká fi ẹ̀hónú wa hàn sí gbogbo ayé. Àwọn Fúlàní wọn ò lè borí wa, nítorí pé àwọn tó nílẹ̀ wọ́n wà lẹ́yìn wa digbí. Most àwọn ọmọ Yorùbá tó sì ń dàbí fíìmù lójú wọn lọ́wọ́ yìí, wọ́n ń wò pé bóyá a lè rí ilẹ̀ Odùduwà gbà. Ojú wọn báyìí la ṣe máa gba ilẹ̀ Odùduwà. Nígbà táwọn gan bá ti rí pé ilẹ̀ Odùduwà ti fẹ́ ṣe, ẹ máa rí pé gbogbo wọn yẹn gan máa wá support, because àwọn tó nílẹ̀ ti fi ọwọ́ sí pé a máa gba ilẹ̀ Odùduwà. Àsìkò tàdé ẹ máa gbà lélẹ́yìí. Ẹ má jẹ́ káwọn Fúlàní kankan kó máa dún ramúramù mọ́ wa. Wọ́n fẹ́ wá gba ilẹ̀ baba ńlá wa ni. Ilẹ̀ yẹn gangan náà fẹ́ gbà, ẹ gbàgbé. Ọmọ Yorùbá tó bá tún wá lọ support àwọn Haúsá Fúlàní, a jẹ́ pé bastard ọmọ Yorùbá ni lọ́wọ́ yìí. A jẹ́ pé kì í ṣe original ojúlówó ọmọ Yorùbá. Ìwọ ọmọ Yorùbá tó bá tún lọ support àwọn Haúsá Fúlàní, tó ń support one Nigeria,
tó support rally ní October 1st kí gbogbo ọmọ Yorùbá ká jáde ní 1000. Kí la ń ṣe nígbà tá jáde? Nígbà tá jáde tá wà nú ilé gan, ṣá rí nú ilé yẹn gan gbé ni, ìyà ń jẹ wá ni. Ebi ń pa mí. Lọ sí ilẹ̀ Yorùbá yẹn gbogbo ẹ̀ ti bàjẹ́ tán. Wọ́n wá ní kẹ́ jáde ní October 1st. Àwọn kan wá ń sọ wípé àwọn ọlọ́pàá kan máa jáde. Àwọn kan wá ń sọ wípé àwọn ọmọ ọ̀tá kan wọn ò ní jẹ́ kán jáde ní ilẹ̀ baba ńlá ẹ. Ṣé ìwọ jáde láti lọ jà ni? Ṣebí ìwọ jáde láti lọ fi ẹ̀hónú ẹ hàn kó fẹ́ ìyà tó ti ń jẹ bọ̀ láti ayé alálùmọ́lẹ̀, ó fẹ́ fi hàn gbogbo ayé, ó fẹ́ kí ìyà yẹn náà kí àwọn ọmọ ẹ kan tún gbèrú ìyà yẹn, ó fẹ́ kí ìyà yẹn kó tán látorí tiẹ̀. Ṣebí jáde tó fẹ́ jáde nìyẹn. Ìwọ tó jáde, ó jáde nítorí ẹnìkan, ó jáde nítorí ẹnìkankan. Ó jáde nítorí ọjọ́ iwájú ẹ. Ó jáde nítorí àwọn ọmọ tó ti bí sílẹ̀. Ó jáde nítorí pé àwọn kan náà ti jáde fún ẹ, ìyẹn àwọn ancestors tí wọ́n ti kọ́kọ́ wá kí ìwọ tó wá. Àbòrò pé bí wọ́n ṣe rí ilẹ̀ Yorùbá yẹn tí gbogbo tó ní wàrà tó ní oyin tí gbogbo nǹkan wà ńbẹ̀, ṣòro pé ó kàn dédé wù síbẹ̀ ni. Àwọn kan ti wá bí wọ́n náà ṣe wà. Irú ìjà tí wọ́n fẹ́ jà yìí, àwọn ìran kan ti jà sẹ́yìn. Àwọn Haúsá Fúlàní ẹ̀ṣẹ̀ máa bá àwọn ìran Yorùbá jà. Àwọn ìran tó ti kọ́kọ́ wá, àwọn ti ja ìjà yẹn wọn, àwọn ń borí. Àwọn Haúsá Fúlàní gan mọ sítórì, wọ́n mọ̀ pé àwọn ò lè kọ́ńkà Yorùbá láíláí. Ìjáde tó wá máa jáde yẹn, ó wá jáde nítorí ara ẹ̀ ní. Má jẹ́ kí Haúsá Fúlàní kankan dúnra múramù mọ́. Ẹ jáde ní October 1st ká fi ẹ̀hónú wa hàn sí gbogbo ayé, ká gba nǹkan tó ń jẹ́ nǹkan tiwa lọ́wọ́ àwọn tó ń ni wá lára. Because àgbàrá òjò kò sọ pé ò ní wọlé o. Onílé ni ò ní ṣe kíni ni ò ní gbà fún. Àwọn Haúsá Fúlàní wọn bá wa gbèrò rere o. Ó ní post kan tí mo post sórí page mi, ṣé ìjẹ́rin ni. Buhari ó ti sign owó tí ń ṣe owó kékeré kí wọ́n fi ṣe rélùwé láti ilẹ̀ Yorùbá dé Niger. Ebi dẹ̀ ń pa ẹ̀yin ọmọ Yorùbá. Ṣé ẹ̀yin ò mọ̀ túmọ̀ nǹkan tó fẹ́ ṣe yẹn ni, so that tewúrẹ́ tajá tẹran lè máa wá sí ilẹ̀ Yorùbá. Tó bá ti ṣe lè ṣe rélùwé yẹn láti Niger wá sí ilẹ̀ Yorùbá, ó ti tán. Wọ́n ti bà ayé Yorùbá jẹ́ nìyẹn. Nígbà tó jẹ́ pé most of Yorùbá à lójú inú. Àwọn kan dẹ̀ tún wọ́n yìí support wọn. Tó bá ti lè ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn, àwọn Niger wọ́n kàn máa wá síbi ni wọ́n máa kó oúnjẹ yín, wọ́n máa kó lọ sí Niger, wọ́n máa kó ọjà olóró. Àwọn ọmọ tó bí, ọmọ tí mo bí gan, wọn gò ní lẹ́nu nílùú bàbá wọn mọ́. Ṣebí gbogbo nǹkan tá a rí lélẹ̀ tá fi ní ká kúrò ní wọn Nàìjíríà, ká gba ilẹ̀ bàbá ńlá wa lọ, kádá gbé àgbélébù wa. Àwọn Haúsá Fúlàní wọn ò ní plan gidi fún wa ní ilẹ̀ Yorùbá o. Àwọn ọmọ Yorùbá la máa jà fitanfitan o. Àwọn ọmọ Yorùbá la máa sú ṣòkòtò wa kólé o. Wọ́n ní ojúbọ̀rọ̀ kò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ o. Tó o bá dákẹ́ tí n bá dákẹ́, tara wa máa bá wa dákẹ́ ní ilẹ̀ Yorùbá. Tí n bá dákẹ́ tó o bá dákẹ́, èèyàn mi, tara wa máa bá wa dákẹ́ ní ilẹ̀ Yorùbá. Ṣé ti understand? A ní láti jà fitanfitan. Eléyìí ti kúrò ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ politics lọ́wọ́ yìí. Ẹ jẹ́ ká gbé ẹ̀jẹ̀ sójú. Tí wọ́n gan bá fi ojú inú wo ẹ̀yìn wò ìyà tó ti ń jẹbọ̀ débi tó dé lọ́jọ́ tèní. Tó wá wo ìyà tí ìyá tó bí ẹ, bàbá tó bí ẹ, eléyìí tó ti yẹ ṣì wà láyé, ọ̀ eléyìí táwọn òbí ẹ ti kú. Wo ìyà tí àwọn òbí yẹn jẹ tó fi tọ́ ìwọ, tí wọ́n náà tún fi dàgbà tó fi ń jẹ̀yà bó tún ṣe ń jẹ̀yà lọ́jọ́ tèní. Ṣé ìyà tí ìwọ jẹ ló tún fẹ́ káwọn ọmọ tí ìwọ bí sílẹ̀ kan tún jẹ ni? A ní kó gbẹ́jẹ̀ sójú. Àwọn Haúsá Fúlàní ń gbẹ́jẹ̀ sójú, wọ́n ń pa wá dànù, wọ́n ń pa wá nípakúpa, wọn ò rán wa. Ó dàbí olè tó wá sínú ilé ẹni, ṣó máa rán ẹni, ó máa pa ẹ́, ó máa jalè, ó máa kó gbogbo nǹkan ẹni. Àwọn Haúsá Fúlàní wọ́n wá láti wá jalè, láti wá scatter nǹkan, láti bà nǹkan jẹ́, láti gba ilẹ̀. Olè tó wá sínú ilé ẹ kò wá lójú lásán, gbogbo nǹkan ló máa fi bá ẹ jà. Ṣé rí ilẹ̀ Yorùbá tẹ́ ń wò yẹn, lórí generation àwọn bàbá tó bí mi, bàbá tó bí ẹ, ní ilẹ̀ Yorùbá ti ń mì. Bẹ́ẹ̀ ni, because lórí generation àwọn bàbá tó bí wa wọ́n ti brainwash àwọn bàbá tó bí wa. Òun ló jẹ́ kí òun ló fà lásìkò tó yẹ pé àwọn ogun kéékèèké kan ó ń borí wa ní ilẹ̀ Yorùbá. Nítorí pé àwa Yorùbá a tẹ̀lé ìlànà tó yẹ ká tẹ̀lé.
kì í ṣerú àwọn Fúlàní ló yẹ kán máa dún ramúramù mọ́ wa ní ilẹ̀ Yorùbá. Àwọn wo làwọn Fúlàní náà? Wọn tó bàtà ẹsẹ̀ Yorùbá, ìwé wọn kì í kà, wọn ò máa rámú, wọn ò mọ nǹkan kan. Àwa ìyá ti lọ sí Niger, àti dé Chad rí, inú igbó náà ń gbé, inú desert náà ń gbé, wọn ò mọ nǹkan kan. Àwọn náà wá ń jọba lé wa lórí ní ilẹ̀ baba ńlá wa. Àwọn náà wá ń fara ní ẹ, náà wá ń fara ní mí. Ó wá ń sọ fún mi pé ọ̀rọ̀ politics lélẹ́yìí. Ó wá ń sọ fún mi pé ká wà ní one Nigeria. Ó wá ń sọ fún mi sìn pé ká má kó ní one Nigeria, ká má lọ gba ilẹ̀ baba ńlá wa, ká dágbé cross wa. Láwọn tí wọn ò mọ nǹkan kan náà wá ń control wa. Àsìkò ti tó, ìgbà ti dé, àsìkò ọ̀tun ó ti dé bá àwa ọmọ Yorùbá. Tá a bá ṣe tinútinú lásìkò yìí, ká jà fitanfitan, ká gba gbogbo nǹkan tó ń jẹ́ nǹkan wa. Irú àwa tá ń sọ̀rọ̀ yìí náà, gbogbo wa tó bá rẹ́ẹ̀dì tán, gbogbo wa náà sì ń bọ̀ nílé. Rally tá fẹ́ ṣe, àwa náà máa ṣe rally yẹn ní káàkiri gbogbo Europe, d'Amẹ́ríkà la máa ṣe rally tá fẹ́ ṣe ní October 1st yẹn. A máa ṣe káàkiri. Ṣé ti understand? Ẹ̀yin ti Nàìjíríà náà, ẹ̀yin náà jáde, ẹ má jẹ́ kán dún ramúramù mọ́ yín. Ilé bàbá ọmọ ò kí ń bọ ọmọ lẹ́rù. Wọ́n lẹ́ni tó bá dákẹ́, tara ẹ̀ máa bá dákẹ́ o. Ṣé mọ̀ pé àwọn bàbá tó bí wa wọ́n dákẹ́? Ṣé mọ̀ pé tara wọn bá wọn dákẹ́ o? Ẹ wò yàtá tí ń jẹbọ o. Táwa yìí náà, táwa generation yìí náà, tá bá ti àsìkò tá ti ẹ̀ wà yìí náà, ó ní àsìkò tá Adániwáyé fẹ́ gbà tó fẹ́ gbà fún wa. Ṣé ti understand? Ṣé dẹ̀ mọ̀ pé Adániwáyé ò ní sọ̀kalẹ̀ wá láti ibi tó wà kó wá ràn wá lọ́wọ́. Àwa yìí náà la máa ranra wa lọ́wọ́. Ó ti fún wa lọ́pọlọ o. Ká mú sòkò tó wa kó lè, ká ṣera wa lóṣù sọ̀rọ̀, ká ṣera wa lẹ́yọ kan. Gbàgbé pé bóyá ẹnìkan ti ṣẹ̀mí lénìí, ẹnìkan ti ṣẹ̀mí, eléyìí ti ṣẹ̀mí, eléyìí ti ṣẹ̀mí, pátì eléyìí ti ṣẹ̀mí rí, ẹgbẹ́ kan ti ṣẹ̀mí rí. Ẹ wá fẹ́ join hands together láti gba ilẹ̀ Odùduwà. Ẹ má ṣe o, ẹ jẹ́ ká fira wa ṣe ẹyọ kan lọ́wọ́ yìí. Ká tiẹ̀ kọ́kọ́ ká gba nǹkan tó jẹ́ nǹkan wa ní ọwọ́ àwọn àjòjì yìí náà. Nítorí pé ìyà tó ń jẹ wá yìí ti pọ̀ ju o. Àwa tá a dẹ̀ wà lókè òkun náà, ìyà ń jẹ wá náà. Abẹ́rò pé àwa tá a wà lókè òkun ìyà ò jẹ wá ni, àwa gan ni ìyà ń jẹ ju. Àwọn tó sì wà nílé yẹn, wọ́n bẹ́tà wa. Reason tí wọ́n bẹ́tà wa ni pé àwọn ń jẹ oúnjẹ gidi. Ṣé oúnjẹ gidi lèmi àti ẹ̀ ń jẹ ní Europe yìí ni? Oúnjẹ gidi kọ́ la ń jẹ, oúnjẹ chemical la ń jẹ. Ṣé ti understand? Ìyà ń jẹ àwa tá a wà ní Europe, ìyà ń jẹ àwọn tó wà ní Nàìjíríà. Ìdí nìyí ni pé a gbọ́dọ̀ sùkò tó wa kó le, ká gba nǹkan tó ń jẹ́ nǹkan wa. Àsìkò náà dẹ̀ lélẹ́yìí tí Adániwáyé fẹ́ gbà fún wa, ṣùgbọ́n Adániwáyé ò ní sọ̀kalẹ̀ wá láti ibi tó wà. Àwa yìí náà la gbọ́dọ̀ ranra wa lọ́wọ́. Nǹkan tá a dẹ̀ máa fi ranra wa lọ́wọ́ ni pé ká ṣera wa lẹ́yọ kan, ká lo one voice. Tá a bá ti lo one voice, a máa gba nǹkan tó jẹ́ nǹkan wa. Ó máa dàbí fíìmù ni. Ṣé rí gbogbo ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tá a fẹ́ gbà gan, ó lè má la ẹ̀jẹ̀ lọ. Ṣé ti understand? Tí àwọn ọmọ Yorùbá, mo máa ń sọ ní most of àwọn fídíò tí mo ti ṣe, máa ń sọ nínú ẹ̀. Tí àwọn ọmọ Yorùbá tá bá fi ohùn wa ṣe one voice, tá bá fi ohùn wa ṣe one voice, ṣé ti understand? Wàláì a máa gba ilẹ̀ Yorùbá. A máa ṣe kí ni? A máa gba ilẹ̀ Yorùbá. But a fohùn wa ṣe one voice, a fohùn wa ṣe one voice, a máa gba ilẹ̀ Yorùbá yẹn. Ó máa dàbí eré, á dàbí àwàdà. Nítorí pé àwọn tó nílẹ̀ wọ́n ti fi ọwọ́ sí. Àsìkò tá dẹ̀ máa gbà náà lélẹ́yìí. Àwọn Fúlàní ò ṣẹ̀ṣẹ̀ máa bá wa jà, mo tuntun sọ. Wọn ò ní agbára, wọn ò ní ẹ̀mí kankan, kò sí agbára kankan fún wọn sẹ́. Wọ́n ń bẹ̀rù àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé, àwọn nǹkan tí àwọn baba ńlá wa gbélé wa lọ́wọ́, wọ́n ń bẹ̀rù ẹ̀. Wọn ò lè tákù wa. Bẹ́ẹ̀ ni, ṣé mọ̀ pé ilẹ̀ Yorùbá yẹn, ṣe rí ilẹ̀ Yorùbá yẹn, àwọn Fúlàní ò bá tútù, àwa generation tá wà wọ́n bá ti borí generation yìí. Because àwa generation yìí nínú gbogbo generation tó ti ń bọ̀ nínú generation Yorùbá, àwa generation la worst jù. A worst gan o. Adol a mọ̀ nǹkan kan. Adeblu pa mọ̀ nǹkan kan, wá ládẹ̀ mọ̀ tá mọ̀ nǹkan kan generation tá wà, inú generation tá wà. No adol. Ṣé nínú gbogbo generation tó jẹ́ generation Yorùbá tó ti ń bọ̀ láti ayé alálùmọ́lẹ̀, generation ló worst jù. Generation tún máa rí òótọ́, wọn ní follow ẹ̀. Generation tá wà wọ́n máa rí òótọ́, wọn ní follow ẹ̀. Ilẹ̀ Yorùbá tẹ́ ń wò yẹn wọ́n bá ti conquer, wọ́n bá ti gbà. Bọ̀ọ́lá àwọn kọ̀ọ̀kan tí wọ́n follow nǹkan ìṣẹ̀ǹbáyé, tí wọ́n ń sin nǹkan ìṣẹ̀ǹbáyé báwọn bàbá, ẹ mọ̀ pé gbogbo àwa Yorùbá náà a lè sùn ká kọrí síbì kan náà. A lè máa bá wọn pẹ̀lú ọ̀bọ jáwúra.
àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan wà tó jẹ́ pé wọ́n ń sin nǹkan ìṣẹ̀ǹbáyé bí àwọn baba ńlá wa ṣe ń sin nǹkan ìṣẹ̀ǹbáyé, wọ́n ń bọ àwọn baba ńlá wa bí àwọn baba ńlá wa ṣe ń bọ wọ́n ní ayé àtijọ́. Wọ́n sì wà àwọn kọ̀ọ̀kan, wọ́n sì wà ń bẹ. Nítorí bẹ́ẹ̀ ni Yorùbá sì ṣe dúró ṣinṣin di ọjọ́ ìní. Àbí ìwọ rò pé agbára Bible church ló gbé ilẹ̀ Yorùbá dúró lọ di ọjọ́ tèní ni? Àbí ìwọ rò pé agbára Quran ló gbé ilẹ̀ Yorùbá dúró di ọjọ́ tèní ni? Capital no. Ṣé ẹ mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ìsọkúsọ ní ìgbà míì ni? Bible àti Quran tí mo dárúkọ iṣẹ́ mọ̀ bàtà tí ń lò bọ̀ ni, ṣó yí ayé mi àti ẹ padà ni? Àwọn kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá tí wọ́n ń sin àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé bí àwọn babaláwa ṣe ń sìn ní ayé àtijọ́, àwọn nǹkan yẹn ló gbé ilẹ̀ Yorùbá ló gbé dúró di ọjọ́ tèní. Èmi ò bá àwọn awo èké wí o, because ní ilẹ̀ Yorùbá yẹn àwọn awo èké ló pọ̀ jù. Àwọn awo owó, àwọn awo ọ̀dàlẹ̀ tí wọ́n ń ṣawo nítorí owó, tí wọ́n fi ń ba nǹkan jẹ́, tí wọ́n fi ń ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ní ilẹ̀ Yorùbá. Mi ò bá àwọn awo rádaràda yẹn wí o. Mo ń bá àwọn awo gidi wí, àwọn awo tí wọ́n ṣe awo tinútinú, àwọn awo tí inú wọn funfun bí ẹ̀gbà òwú, àwọn awo tí wọ́n ṣe awo nítorí owó, àwọn ni mo ń bá wí. Àwọn awo yìí ìkọ̀ọ̀kan wọ́n sì wà ní ilẹ̀ Yorùbá di up till now. Nítorí irú àwọn èèyàn bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá ṣe wà ní ọjọ́ tèní. Bẹ́ẹ̀ ni, because àwọn baba ńlá wa tí mo kọ́kọ́ ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn, wọ́n ti máa ń bá wọn Fúlàní ìjà, ajagun ṣẹ́gun ni wọ́n. Ní ayé àwọn baba ńlá wa kò sí nǹkan tó ń pè ní Bible, kò sí nǹkan tó ń pè ní Quran, wọ́n dẹ̀ ń jagun ṣẹ́gun. Ó ṣe wá jẹ́ orí generation mi àti ẹ̀ta wá gbé ẹ̀sìn àjòjì sórí ni ogun wa ń borí wa ní ilẹ̀ Yorùbá, lógun wa ń borí wa ní ilẹ̀ Yorùbá. Àbí mo parọ́ ni ogun ló ṣe ń borí wa ní ilẹ̀ Yorùbá? Nítorí pé àwa generation yìí a ti fi ojú ọ̀nà sílẹ̀, inú igbó là ń tọ̀, ìdẹ̀ wá ń ṣe ẹjọ́ wa. Ṣé ti understand? Nǹkan tí wọ́n bí wa mọ́ ni. Ó dàbí ọmọ tá bí láti kékeré, nǹkan tó bá fi tọ́ ọmọ láti kékeré ló máa bá dàgbà. Nǹkan tó fi tọ́ àwọn ìyá tó bí wa náà nìyẹn. Ṣé ti understand? Lásìkò yìí ṣé rí gbogbo àwọn nǹkan báyẹn a gbọ́dọ̀ gbé sẹ́gbẹ́ kan náà. Kí ni mo sọ? Ká gbé wọn sẹ́gbẹ́ kan, ká face nǹkan tó yẹ ká face. Ìwọ ni ọ̀rọ̀ religion, ọ̀rọ̀ Muslim, ọ̀rọ̀ àwọn politician, ká gbé gbogbo yẹn, torí gbogbo ẹ̀ náà rubbish ni. Wọ́n wá gbé gbogbo ẹ̀, wọ́n wá gbé fún wa ní o. Ìwọ ni religion o, ìwọ ni àwọn politics o, rubbish ni ní ilẹ̀ Yorùbá. Àwa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí. Ìwọ tó bá wá jẹ́ ọmọ Yorùbá tàtà, tó jẹ́ ọmọ Yorùbá rere, tí wọ́n bí ẹ ń léere, tí wọ́n fi ẹlẹ́dàá ẹ tí wọ́n fi sọlẹ̀ sí ilẹ̀ Yorùbá yẹn, tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá, wà á ní ojú inú, wà á rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ eléyìí ti kó lọ́rọ̀ wàsá. A gbọ́dọ̀ sún ṣòkòtò wa kó ṣe kí ni, kó le, ká gba ilẹ̀ baba ńlá wa, káwọn èèrà kéékèèké kó wọ́n máa dún ramúramù mọ́ wa. Because tá a bá fail láti gba ilẹ̀ yìí, a fail láyé, generation yìí a fail láyé, a tún máa fail a máa fail dé spiritual world níbi tá a ti sàn wá bí omi àmù. Because àwa generation yìí náà la bàjẹ́, ara àwa generation tá a jọ bàjẹ́ náà lè látàwọn bàbá wa. Ká kémi àti ẹ̀ka tó lọ, a gbọ́dọ̀ jọ tún ṣe o. Because àwọn tó ti kọ́kọ́ wá, àwọn tún ṣe lábá o, ládé bá o. Generation àwọn bàbá tó bí ẹ, bàbá tó bí mi ló bàjẹ́, àtàwa yìí náà látújọ ń bàjẹ́ lọ́wọ́ yìí o. Kí ìwọ ìtó lọ, kémi ìtó lọ, a gbọ́dọ̀ jọ tún ṣe, so that àwọn ọmọ tá a bí sílẹ̀, àwọn á lè gbé ìgbésí ayé ìrọ̀rùn. Ṣé ti understand? Àwọn ọmọ tí a bí sílẹ̀ lè ṣe kí ni, wọ́n á lè gbé ayé ìrọ̀rùn. Nítorí pé kí ni, èmi àti ìwọ àgbé ìgbésí ayé ìrọ̀rùn ní ilẹ̀ Yorùbá yẹn. Ìyà ń jẹ wá ní ilẹ̀ Yorùbá. Ìyà ń ṣe kí ni, ìyà ń jẹ wá ní ilẹ̀ Yorùbá nítorí pé àtẹ̀lé òdodo, àtẹ̀lé òtítọ́. Olófa ìyà wá bá wa ní ilẹ̀ Yorùbá. Tá bá tẹ̀lé òdodo ni, tá bá tẹ̀lé òtítọ́ ni, ìyà ò ní máa jẹ wá ní ilẹ̀ Yorùbá. Ọmọ ẹlẹ́ran Yorùbá ló ń jẹgun, ọmọ aláṣọ Yorùbá ló ń wọ àkísà. Nítorí pé kí ni, àfọ́lò òdodo. Ọmọ aládé ni wá. Ṣó wá jẹ́ kí ọmọ aládé kó máa forí polẹ̀ ni? Rí bí ọmọ aládé ti ń sùn ta, àwa tá pera wa lọ́ àti ẹ̀wá pera wa, àwa gangan ni ọmọ aládé. Wọ́n dẹ̀ ní orí adé ò kì í sùn ta. Ẹ wo gbogbo orí adé níta, gbogbo orí adé pọ̀ káàkiri níta. Ìdí ní ìta gbọ́dọ̀ fi jà. Àsìkò tá dẹ̀ gbọ́dọ̀ jà lélẹ̀, tá gbọ́dọ̀ sùsùkò tó wá kó lé. Ẹjá sùsùkò tó wá kó lé. Ká gba ilẹ̀ baba ńlá wa lọ́wọ́ àwọn àjòjì,
àgbàrá òjò ò mà sọ pé òun mà tún ní wọlé o, onílé ni ò ní gbà fún èmi àti ìwọ la ní gbà fáwọn pípù yìí o. ẹ jẹ́ ká jáde ní October 1st, ẹ jẹ́ ká jáde ní October 1st ká gbé ẹ̀jẹ̀ jáde. ẹ̀jẹ̀ ta fẹ́ gbé jáde kì í ṣe pé a fẹ́ lọ jà àjà, a fẹ́ gbé ẹ̀jẹ̀ jáde, ẹ̀jẹ̀ ìyà tó ti ń jẹ wá bọ̀, a fẹ́ fi ẹ̀hónú wọn wá sí gbogbo ayé kí wọ́n rí ìyà tó ń jẹ wá, kí wọ́n lè gbà wá. ó ti tó gẹ́ ọmọ eléfi, ṣé wọ́n ní káwa Yorùbá ká má sinmi ni? ilé ò gbà wá, ọ̀nà ò gbà wá, bẹ́ẹ̀ sì ni àwa Yorùbá ìlà ní gbogbo nǹkan ní ilẹ̀ Yorùbá. kí ló dé táwa ń jẹ ìyà kiri tá a dẹ̀ fẹ́ fọ́lò tòótọ́ ní ilẹ̀ Yorùbá yẹn? a ní láti fọ́lò tòótọ́. ṣẹ́yìn ò mọ̀ pé ilẹ̀ Yorùbá tẹ̀yìn wò yẹn àwọn kákọ́s kan ló ń fẹ́fọ̀, mélòó ló fẹ́fọ̀ ní mélòó ní ilẹ̀ Nàìjíríà yẹn fẹ́fọ̀? àwọn kákọ́s kan ni wọ́n kóra wọn jọ, àwọn ní ilẹ̀ Nàìjíríà yẹn fẹ́fọ̀. ṣe wáyé àwọn kákọ́s tí wọ́n kóra wọn jọ yẹn, àwọn ò ní fẹ́ kó nínú wọn Nàìjíríà because ó ń fẹ́fọ̀ wọn. àwọn kákọ́s tí mo dẹ̀ sọ yìí, àwọn ti kó owó tí ìran méjì ìran mẹ́ta wọn tó máa ná, wọ́n ti kó sílẹ̀. ok, èmi àti ìwọ ta wá ń pẹ̀lú ọ̀bọ Jáwúrà tá ń tẹ̀lé wọn gọ́gọ́gọ́, ṣé ìwọ yìí o ti kó owó tí ọmọ ìran mẹ́ta tó máa ná sílẹ̀ o ti kó sílẹ̀? nítorí pé a lóye. tá a bá lóye ni, ṣe ti understand, ó yẹ ká follow tòótọ́. tí èmi àti ẹ tá a bá lè give up lórí ọ̀rọ̀ Odùduwà Republic, àwọn ọmọ tí a bí sílẹ̀ wọ́n á jẹ bàbá ńlá àyà. nǹkan tó bá mú èmi àti ẹ tá a bá lè give up lórí Odùduwà Republic, irú nǹkan tó ń ṣẹlẹ̀ irú ẹ̀ tó lè ṣẹlẹ̀ ní abí after 100 years. irú nǹkan tó ń ṣẹlẹ̀ ló tún lè ṣẹlẹ̀ wọ adúrú generation tó máa jẹ̀yà before that 100 years kó tó dé. èmi àti ẹ gbọ́dọ̀ sún ṣòkòtò wa kó lè àsìkò ìlà gbọ́dọ̀ gbá o, nítorí pé gbogbo àwọn Fúlàní Haúsá Fúlàní yẹn wọ́n ti wà lórí oko wa káàkiri. bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ sún ṣòkòtò wa kó lè. àti ẹ̀wà dúpẹ́ àwọn ọba wa ní ilẹ̀ Yorùbá wọ́n ti ń gbárùkù tì wá. a ti rí àwọn ọba kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá tí wọ́n ti ń gbárùkù tì wá, tí wọ́n ti ń fọwọ́sowọ́pọ̀. bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé mo ti kọ́kọ́ sọ nínú fídíò tí mo ṣe kọjá, mo ní tí àwọn ọba yẹn ò bá tiẹ̀ tí wọn ò bá ṣípá, ẹ jẹ́ káwa kọ́kọ́ ṣípá. eléyìí tó bá fẹ́ fọ́lò wa ń gbà yẹn á fọ́lò wa. ṣe rí bó ti ń ṣẹlẹ̀, a ti rí pé àwọn ọba yẹn wọ́n ti ń dìde lẹ́yọ kọ̀ọ̀kan. a máa gbalẹ̀ Odùduwà. ọba tó bá lọ́pọlọ nínú àwọn ọba ilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí a mọ̀ pé ìjà ilé òun ṣèjà politics. ọba tó bá ní ọpọlọ nínú ọba wọn nílẹ̀ Yorùbá lọ́wọ́ yìí a mọ̀ pé ìjà ilé òun ṣèjà politics mọ́, ìjà ilẹ̀ bàbá ńlá wa ni. gbogbo ọba Yorùbá wọ́n gbọ́dọ̀ fọwọ́ sí pé ká gba ilẹ̀ Odùduwà. gbogbo ọba Yorùbá wọ́n gbọ́dọ̀ fọwọ́ sí. ọba Ilé Ifẹ̀ Ọ̀jájá wọ́n ní àwọn bàbá wọn fẹ́ bá wa sọ̀rọ̀ ní ọjọ́ Sunday. irú nǹkan tá a fẹ́ máa gbọ́ nìyẹn, káwọn ọba yẹn kàn máa support wa. táwọn ọba bá ń support nǹkan tìbí ọba ló balẹ̀ ìlú. tí ọba bá ṣe dáadáa kò sí ìyẹn ò ní máa bú ọba náà. báwo lèèyàn ṣe máa bú orí adé? bọ̀ orí adé tí ò bá ṣe dáadáa wọ́n á sọ̀rọ̀ sí i. bọ̀ orí adé tó bá ṣe dáadáa kò sẹ́ni tó máa bú orí adé. bẹ́ẹ̀ ni bọ̀ orí adé tó jẹ ọba lórí ìlú tí ò bá tún ìlú ṣe, tí ò bá mẹ̀ẹ́tọ́ ẹ̀, àwọn ìlú inú á bí àwọn ìlú wọ́n á ṣe ọ̀rọ̀ sọ sí i. ṣùgbọ́n ọba tó bá ṣe dáa ayé á pọ́nlé, ayé á pọ́n gẹ̀gẹ̀. a ti rí àwọn ọba kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá tí wọ́n ti ń dìde. ṣe rí gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá yẹn ẹ dìde. àsìkò tí a fẹ́ mọ̀ ẹ mọ̀ pé àsìkò tá a fẹ́ mọ ìwúlò yín leléyìí o. ṣe ti understand? àsìkò tá a nídìí yín gangan lélẹ̀. kí la dẹ̀ nídìí yín fún? most of you people ẹ ti dàgbà. ní kẹ́ ẹ wá bá wa fèsì ogun, ẹ bá wa fọwọ́sowọ́pọ̀, kẹ́ ẹ ṣe mítìn láàrin ara yín. ẹ má bára yín jà pé ẹnìkan èmi eléyìí ló ju eléyìí lọ, eléyìí ló ju eléyìí lọ. no, ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ́ kan. gbogbo sórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣe ti understand, ẹ ti gbé yẹn ti sẹ́gbẹ́ kan náà. a sì máa wá padà bọ̀ wá bá wọn yẹn tá a máa yanjú ẹ̀ tí a wá ti gbalẹ̀ Odùduwà. tó bá ti kó àwa Yorùbá sí Yorùbá, ṣe mọ̀ pé gbà yẹn a máa ríra wa. nǹkan tó bá kù láàrin àwa Yorùbá sí Yorùbá a máa yanjú ẹ̀ nígbà yẹn. ṣe ti understand? bọ̀ àsìkò tá a wà yìí, nǹkan tó yẹ kó máa jáde lẹ́nu gbogbo àwọn ọmọ Yorùbá, gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá lásìkò yìí ni pé bá a ṣe fẹ́ gba ilẹ̀ Odùduwà. kí àgbàlagbà kó pe ọmọdé, kí ọmọdé kó pe àgbàlagbà nínú àwọn ọba ilẹ̀ Yorùbá, kí wọ́n ṣe mítìn. a ti ń rí wọn, wọ́n ti ń dìde, inú wa dẹ̀ ń dùn. ṣe ti understand? ṣe
a fẹ́ kí gbogbo yín kẹ́ ṣe meeting bí a ṣe máa gba ilẹ̀ Odùduwà because ẹ̀yin ọba gan ní ilẹ̀ Yorùbá yẹn irú ayé tó yẹ kẹ́ máa jẹ kọ́ lẹ́ ń jẹ bẹ́ẹ̀ ni wọ́n ní ayé ọba ayé àjẹrọ̀run ní ayé àtijọ́ ni kì í ṣe ayé ìsinyìí o bẹ́ẹ̀ ni àwọn ọba ilẹ̀ Yorùbá lọ́rẹ̀ wọn jẹ ayé tí àwọn baba ńlá wa jẹ ní ayé àwọn baba ńlá wa ní ayé àwọn baba ńlá wa ọba ló ń pàṣẹ ọba ló nílùú kò sí president kankan kò sí gómìnà kankan tó ń control àwọn ọba wa ọba ló nílùú ọba ló ní ọlọ́pàá tiẹ̀ ọba máa ní ọlọ́pàá tiẹ̀ ó máa ní sẹ́ẹ̀lì tiẹ̀ ọba ló nílùú àsìkò ni wọ́n ń yẹ̀yẹ́ ọba nígbà tó yẹ pé most of àwọn ọba wa náà àwọn náà ọ̀rọ̀ owó ti bá ó ti kó bá àwọn ọba ó ti kó bá most of àwọn ọba wa ṣe rí pé lásìkò yìí àwọn ọba wa gan ò lẹ́nu mọ́ débi tó bá wá bá kí ló jẹ́ káwọn most of àwọn ọba ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n bẹ̀rù ni kí náà dẹ̀ fi ń bẹ̀rù wọ́n bẹ̀rù àwọn Haúsá Fúlàní wọ́n bẹ̀rù àwọn government ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí ọba máa bẹ̀rù kò yẹ kó ọba máa bẹ̀rù kí ló dẹ̀ fà á mí pé a ti gbéra wa lé wọn lọ́wọ́ ṣe ti understand a ti gbéra wa lé wọn lọ́wọ́ tá a bá gbéra wa lé wọn lọ́wọ́ kò ní rí bẹ́ẹ̀ ṣèbí ọba ló yẹ kó máa pàṣẹ ṣé gómìnà ló yẹ kó máa pàṣẹ fún ọba ni ṣé gómìnà ló yẹ kó máa yan ọba ilẹ̀ Yorùbá ni ṣe rí pé gbogbo ọ̀rọ̀ Yorùbá náà a ti fi ṣe politics a ti fi ṣe many things ọba ló ní gbogbo nǹkan ọba ló ní gbogbo nǹkan bẹ́ẹ̀ ni ọba ìlú ló ní gbogbo nǹkan but a ti kẹran mérò a ti bà gbogbo ẹ̀ jẹ́ ìdí nìyí tá a fi sọ yí pé kí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá kẹ́ fọwọ́ sí ilẹ̀ Odùduwà so that ẹ máa lè padà sórí ipò yín nítorí ààyè gíga láyé yín bẹ́ẹ̀ ni ilẹ̀ Nàìjíríà ló já yín bọ́ ilẹ̀ Nàìjíríà ló yẹ̀yẹ́ ẹ̀yin ọba wa bẹ́ẹ̀ ni ẹ̀yin ọba wa wọn kì í wojú yín ní ayé àtijọ́ àwọn ọba mi wà tó yẹ pé ẹ̀kan náà máa ń jáde lóṣù ìmí ẹ̀kan ló ń jáde lọ́dún níbi tí agbára wọn dé ilẹ̀ Nàìjíríà ló bà agbára àwọn ọba wa jẹ́ ló bà gbogbo nǹkan jẹ́ fún àwọn ọba wa ló ń yẹpẹrẹ àwọn ọba wa tí ẹ̀yin ọba wa tẹ́ bá bá wa fọwọ́ sí ilẹ̀ Odùduwà tí a gba ilẹ̀ Odùduwà ẹ máa padà sórí àpèrè yín bẹ́ẹ̀ ni ẹ máa gba agbára yín padà ẹ máa dí adé ògo yín padà ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ gbárùkù ẹ ṣe mítì láàrin ara yín ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ ṣe mítì láàrin ara yín ẹ jọ̀ọ́ àsìkò yìí nǹkan tí a ti rí lẹ́nujọ́ mẹ́ta inú mi ń dùn àwọn ọba ti ń dìde nǹkan tá ń fẹ́ náà nìyẹn ẹ túbọ̀ ṣe mítì ẹ ṣe mítì láàrin ara yín so that ká lè gba nǹkan tó ń jẹ́ nǹkan wa so that ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ máa lè padà sórí àpèrè yín bẹ́ẹ̀ ni a ní láti gba ilẹ̀ Yorùbá kí ni mo sọ ilẹ̀ Yorùbá di dandan fún wa láti gbà a dẹ̀ ti gbà àwọn alálẹ̀ ti fọwọ́ sí àwọn bàbá tó ti kọ́kọ́ wá àwọn ìyá tó ti kọ́kọ́ wá wọ́n ti fọwọ́ sí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n ti fọwọ́ sí wọ́n ti ní ká máa lọ wọ́n ní kò sí bẹ̀rù bẹ́ẹ̀ ni àrìnyè la máa rin ìrìn yìí because àwọn baba ńlá wa náà ti rí irú ìrìn wọ́n ti rìn sẹ́yìn wọ́n rìn yé ṣebí ìwọ àti èmi náà ni àwọn baba ńlá wa because a máa ń wá a máa ń lọ náà ni bẹ́ẹ̀ ni a ti rìn rí àrìn yé eléyìí tá tún wà lẹ́nu ẹ̀ yìí a máa rìn yé bẹ́ẹ̀ ni àwa la máa borí wọn a máa gba agbára yẹn padà a máa gbé agbára yẹn padà sí ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni tí èmi àti ìwọ tá a bá ti fi ọwọ́ so ọwọ́ pọ̀ tí a bá ti fi ọwọ́ so ọwọ́ pọ̀ tá a fi ohùn wa ṣe ẹyọ kan tá a mú one voice tí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tí gbogbo wọn fi ohùn wọn ṣe ẹyọ kan tí wọ́n mú one voice tí àwọn ọ̀dọ́ ìlú tá a fohùn wa ṣe ẹyọ kan tá a fi ṣe one voice tí àwọn àgbàlagbà ìlú ìjòyè ìlú tí wọ́n fohùn wọn ṣe ẹyọ kan tí wọ́n fi ṣe one voice wáyé tá à ní gba nǹkan wa a máa gba nǹkan tó jẹ́ nǹkan wa bẹ́ẹ̀ ni a máa gba nǹkan tó jẹ́ nǹkan wa àsìkò tá a dẹ̀ máa gbà á leléyìí o kí ni mo sọ àsìkò tá a máa ṣe kí ni tá a máa gbà á leléyìí kò ní di ọ̀la àsìkò yìí ni léni ni kò ní di ọ̀la a dẹ̀ máa gbà yẹn náà ó wà lọ́wọ́ ẹ ó wà lọ́wọ́ mi o a máa gbà yẹn kò ní sọ̀kalẹ̀ wá láti ibi tó wà o kó wá gbà fún wa o èmi àti ìwọ ẹ náà la máa ṣípá o tá a máa fi gbà o because tèmi àti ẹ tá a bá fẹ́ tá a bá gbà á ìyà tá ń jẹ ní ilẹ̀ Yorùbá yìí a jẹ́ pé wọ́n ní kíyà máa jẹ wá lọ ní ilẹ̀ Yorùbá nìyẹn o a jẹ́ pé wọ́n ti sọ yí pé àjòjì ló máa jọrọ wa ní ilẹ̀ Yorùbá nìyẹn o a jẹ́ pé wọ́n ti ṣépè kan fún ilẹ̀ Yorùbá nìyẹn pé bó ṣe máa rí lọ fún wa ní ilẹ̀ Yorùbá nìyẹn o nǹkan tó bá mú èmi àti ẹ tá a bá fọwọ́sowọ́pọ̀ ká gba ilẹ̀ baba ńlá wa lọ́wọ́ àwọn àjòjì a gbọ́dọ̀ jà fitanfitan o bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ jà fitanfitan gbogbo ẹ̀yin tẹ́ ń jáde lórí ọ̀rọ̀ Odùduwà
gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ní different ẹgbẹ́ káàkiri, ẹ fi ìmọ̀ yín ṣe ẹyọ kan, ẹ fi nítorí ọ̀rọ̀ Odùduwà ẹ fi ṣe one voice, ẹ fi inú kan ṣe ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà. Ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà ń ṣe ọ̀rọ̀ owó. Ìwọ tí wọ́n bá dá owó fún nípa ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà tán ní kan fi ṣe nǹkan, ẹ fi kíní yẹn ṣe, ẹ ṣe tinútinú, ẹ má ṣe nítorí owó, ṣe nítorí ara ẹ, ṣe nítorí àwọn ọmọ tó bí sílẹ̀. Wòyà tí wọ́n gan tó ti ń jẹ sẹ́yìn, ṣe ọ̀rọ̀ Odùduwà kó fi ṣe ní tinútinú. Because tó bá ṣe nítorí owó, tó bá kú tán ṣe o fẹ́ gbówó yẹn lọ síbi tó ń lọ ni. Bóyá nítorí kan lè fi ẹ jẹ ipò ńlá kan, nítorí bẹ́ẹ̀ ló ṣe fẹ́ ṣe, o fẹ́ gba ìkì o fẹ́ ṣe. Ṣé tó bá kú náà ipò yẹn náà ṣe o fẹ́ gbé lọ síbi tó ń lọ ni. Ayé yìí náà ni gbogbo ẹ̀ mọ̀. Ìdí nìyẹn ni pé kí ni kó ṣe tinútinú, so that kí nǹkan tá ń wá kó lè tẹ̀ wá lọ́wọ́, kí ojú òfin ní tiwa. Ẹ máa rí pé tá bá gba ilẹ̀ Odùduwà nǹkan tó bá mú wa, tá bá fi ohun wa ṣe one voice, tá bá gba ilẹ̀ Odùduwà, ẹ̀yin tèmi, wàláì ìyà tí ìyà ilẹ̀ Yorùbá ti tàn, ìrandíran ilẹ̀ Yorùbá máa jẹ gbádùn ni. Bẹ́ẹ̀ ni, nítorí pé Elédùà adániwáyé, ọba dẹ́dà ṣẹ̀dá, ó ti dá gbogbo nǹkan fún wa ní ilẹ̀ Yorùbá. Kí ni Elédùà ò fún wa tán ní ilẹ̀ Yorùbá? A ní nǹkan. Àwa gangan ni ògo Áfíríkà, àwa gangan ni ògo adúláwọ̀. Yorùbá yìí tó bá mọ̀, ṣẹ́rí ó ní story kan tó di Yorùbá mú tí the whole world ò fẹ́ ká mọ̀. Because tó bá mọ̀ story Yorùbá, kò síbi tí Yorùbá ò sí. A ní story ńlá kan tí wọ́n fi pamọ́ fún wa. A mọ̀ iye ara wa ni àwa Yorùbá yìí. Tá bá wá gbalẹ̀ Odùduwà, a máa ríran ríra wa, a máa mọ̀ iye ara wa. Tá bá mọ̀ bí tá ti sàn wá bí omi àmú ni, ọmọ aládé ni wá, ọmọ ológo ni wá. Why tó wá jẹ́ pé àwa ń fìyà jẹra wa nítorí a mọ̀. Tẹ́ bá tún mọ̀ náà, tẹ́ bá tún wá ráwọn tó tún sọ fún yín, orúkọ burúkú lẹ máa ń pè wọ́n. Ṣé ti understand? Ọmọ aládé ni wá, ọmọ ológo ni wá, a gbọ́dọ̀ gba ògo wa. Tá bá gba ilẹ̀ Odùduwà, ìyà tá ń jẹ ti tán ní ilẹ̀ Odùduwà. Ẹ jọ̀ọ́ 1 minute. Ṣé ti understand? Tá bá gba ilẹ̀ Odùduwà máa wà pa gan. Gbogbo ìyà tá ń jẹ ó máa dópin. Because Elédùà adániwáyé ó ti fún wa ní nǹkan ní ilẹ̀ Odùduwà. Kò sí nǹkan tá ní tán ní ilẹ̀ Odùduwà wa yìí. A ti travel káàkiri, a ti rí àríṣà gbogbo Europe, a rí wọn ní nǹkan kan. Kò sí nǹkan kan tán ní, wọn ní nǹkan tó wà. Tí àwa ìta bá gba ilẹ̀ Odùduwà, ṣé gbogbo benefit tó wà ní Europe, eléyìí tó máa wà ní ilẹ̀ Odùduwà máa ju bẹ́ẹ̀ yẹn lọ. Bẹ́ẹ̀ ni, tá bá gba ilẹ̀ Odùduwà, that's why a gbọ́dọ̀ sún ṣòkòtò wa kó le, ká sún ṣòkòtò wa kó ṣe kí ni, kó le, ká lè gba ilẹ̀ Odùduwà. Ìyà tá jẹ ti tó. Nígbà tí kìí ṣe pé wọ́n sọ fún wa pé àjòjì ni kó máa jẹ ọrọ̀ wa ní ilẹ̀ Yorùbá. Àwọn àjòjì ló bí Yorùbá ṣe ní nǹkan tó, tẹ́ bá lọ sí ilẹ̀ Yorùbá yẹn sìn, mo tẹ information kan ti ẹ̀ tẹ̀ mí lọ́wọ́. Wọ́n ní àwọn Chinese, wọ́n lọ́kàn ìdí máa wo lórí oko lọ. Wọ́n á kàn lọ gba order from above. Wọ́n látàbújá, wọ́n á mú ìwé yẹn wá lọ sórí oko, wọ́n lọ máa mine, wọ́n lọ máa wú gold. Tó lóko bá wá síbẹ̀, wọ́n náà máa ń pa olóko síbẹ̀ ní ilẹ̀ Yorùbá. Tó yẹ kó máa rí bẹ́ẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀ náà. Kí làwọn people dẹ̀ ń ṣe? Àyìn àwọn Haúsá Fúlàní nígbà tí ń ṣe ilẹ̀ baba tiwọn, ṣèbí ilẹ̀ baba tiwa ní. Ẹ mọ̀ pé tí àjòjì bá wá sí ilẹ̀ onílẹ̀, ó lè tẹ ilẹ̀ onílẹ̀, ó lè tẹ ṣùàṣùà náà. Ẹ̀rí ń sìn, wọ́n á kàn lọ sí Àbújá, wọ́n á lọ gba lẹ́tà order from above. Wọ́n á gbé wọn lọ sórí oko, wọ́n á lọ máa mine, wọ́n á kó gold, wọ́n á kó precious stone, àwọn kó nǹkan ọrọ̀ ajé tiwa, wọ́n kó lọ sí ilẹ̀ tiwọn. Tẹ́ bá dé ilẹ̀ Yorùbá yẹn ń sìn, àwọn Chinese wọ́n ti fi gbogbo ilẹ̀ wa, wọ́n ti fi dáko tán. Oko tán dẹ̀ dá ń bẹ̀, gbogbo ọrọ̀ ajé tán kó ń bẹ̀, wọ́n kó lọ sí ìlú tiwọn. Èmi àti ìwọ dẹ̀ ń jẹ ìyà. Kí ló dé? Ẹ̀yin kan wá ń sọ fún wa pé ká sì dó sí one Nàìjíríà. A gbọ́dọ̀ sún ṣòkòtò wa kó lè, ká lè gba ilẹ̀ baba ńlá wa lọ́wọ́ àwọn tó ń yọ wá lẹ́nu yìí. Ilẹ̀ Odùduwà tá bá gbà,
ayé Yorùbá ti dá ni ẹ máa rí pé ilẹ̀ Yorùbá máa wà pájú Amẹ́ríkà lọ. Ilẹ̀ Yorùbá tẹ́ ń wò yẹn tá a bá wọ ilẹ̀ Odùduwà ó máa wà pájú Europe lọ. Gbogbo everybody tó wà ní Europe gan máa wá sílé. Ṣé àwa tá a wà ní Europe gan ṣé ọkàn wa balẹ̀ ni? Àwọn ọmọ tá a bí sí Europe tí ẹnu wa ò lè ká, ọmọ tó bí tó lè bá wí ní Europe tó bá sọ̀rọ̀ jọ ọmọ ẹ̀ lè gba etí ẹ. Ṣé àwọn àmúyẹ ọmọ tó ń lu ìyá wọn ní Europe, ọmọ tó máa bí sí Europe tí ò ní lẹ́kọ̀ọ́, yá kò ní lẹ́kọ̀ọ́ náà. Kí láǹfààní ọmọ tá a bí tí ò lẹ́kọ̀ọ́? Mẹ́ni ti lùsọ ọmọ wọn ní Europe yìí, mẹ́ni wọ́n ti lùsọ ọmọ wọn. Mẹ́ni ọmọ ló máa pọlọ́pàá fún ìyá ẹ̀, ó máa pọlọ́pàá fún bàbá ẹ̀. Ṣé irú láìfì la fẹ́ máa gbé lọ ni? Ìyẹn ò kí ń ṣe kọ́ṣọ̀ tiwa. Ọmọ ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ ní ẹ̀kọ́, ó gbọ́dọ̀ tẹríba. Ṣé o lè tọ́ ọmọ ẹ bẹ́ẹ̀ ní Europe nìdí ní ìta fi sọ pé ká gba ilẹ̀ Odùduwà ká padà sílé. Ìyá náà là ń fira wa jẹ ní Europe yìí. Tá a bá dẹ̀ ti gba ilẹ̀ Odùduwà, gbogbo nǹkan tá ń fẹ́ yìí ó máa tẹ̀ wá lọ́wọ́. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó máa ń wá easy, kò sí ìlú tó máa ń gba òmìnira easily. Bẹ́ẹ̀ ni for now gbogbo àwọn ìlú tó ti gba irú ìlú tí èmi wà yìí ní Europe káàkiri, tẹ́ bá mọ story wọn, àwọn náà ti jà, wọ́n ti bára wọn jà because àwọn òyìnbó yẹn náà ìkan ni gbogbo wọn tẹ́lẹ̀, gbogbo wọn bára wọn jà ni wọ́n ṣe separate ara wọn, ni wọ́n ṣe wá ríran ríra wọn. Ó ní mo ṣe ń sọ fún àwa Yorùbá, àwa náà a gbọ́dọ̀ jà fitanfitan. Tá a bá jà fitanfitan lásìkò yìí so that a máa lè gba ilẹ̀ baba ńlá wa lọ́wọ́ àwọn àjòjì tó ń yọ wá lẹ́nu, so that ìyà tó ń jẹ èmi àti ìwọ á lè dópin. Àsìkò náà lélẹ́yìí o, ìgbà náà lélẹ́yìí o, a gbọ́dọ̀ jà fitanfitan o. Kí ni mo sọ? A gbọ́dọ̀ jà fitanfitan ká gba nǹkan tó ń ṣe nǹkan àwọn baba ńlá wa lọ́wọ́ àwọn àjòjì tó ń yọ wá lẹ́nu o. Ṣé ẹ ti understand? A gbọ́dọ̀ jà fitanfitan, kò ṣeé fojú bọ̀rọ̀ wò rárá. Àsìkò tí a wà yìí ò ń ṣe àsìkò eré rárá. Bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ ní ká jà fitanfitan ká gba nǹkan tó ń jẹ́ nǹkan wa lọ́wọ́ wọn. Wọn ò lè borí wa láíláí, mo tuntun sọ, àwọn pípì ò lè borí wa. Bẹ́ẹ̀ ni nítorí pé àwọn kan wà ní ilẹ̀ Yorùbá yẹn tí wọ́n sì ń sin ẹ̀sìn àbáláyé bí wọ́n ṣe ń sìn, wọ́n sì wà ńbẹ̀ tí wọ́n ń sìn. Bẹ́ẹ̀ ni tí wọ́n ń pe àwọn bàbá wa bí àwọn bàbá wa ṣe ń jẹ́, wọ́n sì wà ńbẹ̀. Wọn ò lè borí wa nítorí pé àwọn Haúsá Fúlàní wọ́n bẹ̀rù wa gan, wọ́n bẹ̀rù àwọn agbára àwọn bàbá ńlá wa, wọ́n bẹ̀rù ẹ̀ gan. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rù àwọn agbára àwọn bàbá ńlá wa. A gbọ́dọ̀ jà fitanfitan ká gba ilẹ̀ bàbá ńlá wa o. Because tá a bá lè dákẹ́, wọ́n ní ẹni tó bá dákẹ́ tààrẹ àbá ṣe kí ni? A bá dákẹ́ o. Àsìkò tá a wà yóò kì í ṣe àsìkò kí ni? Àsìkò eré. Àsìkò tá a wà yóò ṣe àsìkò àwàdà. Ṣé ẹ ti understand? A gbọ́dọ̀ gbé ẹ̀jẹ̀ sójú so that ká lè gba nǹkan tó ń jẹ́ nǹkan wa lọ́wọ́ àwọn tó ń yọ wá lẹ́nu. Ṣé ẹ ti understand? Mo rí post kan lórí Facebook lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n sọ pé wọ́n fẹ́ yọ ọba Ìwó wọ́n fẹ́ lé kò láàfin. Ọba ìlú Ìwó yẹn, ọba yẹn ò ń ṣe ọba gidi. Ìyẹn ṣe rí pé ọba ìlú Ìwó yẹn fámílì àwọn Fúlàní ni. Bẹ́ẹ̀ ni ẹ rí pé ó support àwọn Fúlàní ni. Gbogbo anything, gbogbo àwọn ọmọ Ìwó tó ń jáde nísìn tí wọ́n ń ṣe rally tí wọ́n ń jáde tán ní wọ́n fẹ́ kán yọ ọba àwọn Ìwó, ẹ lọ kọ sílẹ̀. Ọba Ìwó yẹn ó máa sọ ìlú Ìwó yẹn, ó máa sọ di bí Ìlọrin ṣe jẹ́, ó máa sọ di ìlú àwọn mọ́là. Confirm, ẹ lọ kọ sílẹ̀. Irú àwọn ọba yẹn ò ń ṣe ọba. Ìwọ ọba tó jẹ́ pé ó ń fi ẹnu ba nǹkan ìṣẹ̀ṣe jẹ́. Látọjọ́ tí mo ti gbọ́ speech ọba yẹn ni mo ti mọ̀ pé lè ò tiẹ̀ yẹ sọ́ba rárá. Ìyẹn ọba ìlú Ìwó yẹn ìyẹn ò yẹ sọ́ba. Ìwọ tó ó wá gbé láwàní, ó wá gbé sórí. Ṣé nígbà tán máa fi ọba Ìwó yẹn tán máa fi jẹ ọba, ṣé láwàní náà fi fún lọ́ba ni? Kò ní gbẹ́rẹ́ tán sín sí lára ni, kò lọ́rọ̀ tán sọ sí lórí ni. Wàláì sometimes tí má kàn rí àwọn nǹkan míì, ṣé ráwọn kan wà ní ipò kan ní ilẹ̀ Yorùbá yẹn tó yẹ pé wọn ò yẹ ní ipò yẹn rárá. Bẹ́ẹ̀ ni wọn ò yẹ ní ipò yẹn rárá. Irú ọba Ìwó yẹn kò yẹ ní ọba, kò yẹ ní ìjòyè gan, torí kò ní knowledge ẹ̀, kò ní ọpọlọ ẹ̀. Ó wá ń pè nǹkan ṣẹ̀ǹbáyé ní nǹkan burúkú, ó ní nǹkan tí ò dáa ni. Ṣé àwọn baba ńlá ẹ tó bá jẹ́ true ọmọ Yorùbá, ṣé ìran baba ńlá ẹ wá ní ìdílé Christian or ìdílé Muslim ni? Ṣebí nǹkan ṣẹ̀ǹbáyé ni ibi nǹkan ṣẹ̀ǹbáyé ni àwọn baba ńlá ẹ ti wá náà. Ṣebí ẹ̀sìn Muslim, ẹ̀sìn Christian tó wá gbé sórí, ṣebí nǹkan àjòjì ni? Ṣó jẹ́ nǹkan tiwa ni? Kì í ṣe nǹkan tiwa.
kì í ṣe nǹkan tiwa. Gbogbo àwọn ọmọ Ìwó tí wọ́n ń jáde lásìkò yìí tí wọ́n ní kán má lé kúrò láàfin, kán má rọ̀ lóyè, ẹ lọ kọ sílẹ̀. Ó máa sọ ìlú Ìwó, ó máa sọ di ìlú àwọn Fúlàní. Irú àwọn yẹn ni ìránṣẹ́ Fúlàní, irú àwọn yẹn làwọn Fúlàní ń lò. Gbogbo irú àwọn yẹn tó sì wà ní ilẹ̀ Yorùbá ni àwọn elédùà. Ṣé rí pé tiẹ̀ ti ń bá, o ò lè fẹnu bà nǹkan ìṣẹ̀ṣe jẹ́ kí tiẹ̀ má ba ẹ̀. Bó ṣe wà yẹn kò tí ì rí nǹkan kan, ṣó nìkan ló wà láàrin ọba tó wà ní ilẹ̀ Yorùbá ni. Kò tí ì rí. Ìwọ tó bá ti ń fẹnu bà nǹkan àwọn baba ńlá ẹ̀ jẹ́, àwọn baba ńlá ẹ̀ máa padà lẹ́yìn ẹ ni. Wọ́n ti padà lẹ́yìn, àwọn orúnmọlẹ̀ ti padà lẹ́yìn ẹ. Gbogbo orúnmọlẹ̀ tó wà ní ilẹ̀ Yorùbá yẹn wọ́n ti padà lẹ́yìn. Látijọ́ tó ti lè dé láwàní, tó ti ń fẹnu bà nǹkan ìṣẹ̀ṣe jẹ́ yẹn, tó ti ń pe àwọn àfáà kan láwọn àfáà ẹlẹ́bọ, àwọn àfáà kan oníkan. Láti ìgbà yẹn ni àwọn orúnmọlẹ̀ ti padà lẹ́yìn ẹ̀. Ṣé ẹ rí pé kò sọ́pọ́ọ̀tì ilẹ̀ Odùduwà ni? Kò bá wa sọ́pọ́ọ̀tì ilẹ̀ Odùduwà. Bá a ṣe fẹ́ gba ilẹ̀ Odùduwà dẹ̀ péré lọ́ba. Gbogbo orú àwọn èèyàn báyẹn tá a bá gba ilẹ̀ Odùduwà tán, ó ní ayé tí wọ́n ọ̀tọ̀ ní. Bẹ́ẹ̀ ni, because ilẹ̀ Odùduwà tí a fẹ́ gbà yìí kì í ṣe èmi àti ìwọ la fẹ́ tún ṣe. Elédùà ọba dẹ́dà ṣẹ̀dá, òun ló fẹ́ tún ṣe. Òun fẹ́ tún tò ní, wọ́n fẹ́ tún nǹkan tò. Bẹ́ẹ̀ ni, wọ́n fẹ́ tún ilẹ̀ Yorùbá yẹn, wọ́n fẹ́ tún tò. Ẹ lọ kọ sílẹ̀, many things sì máa ṣẹlẹ̀ láìpẹ́ láì jìnà. Many things. Ṣe rí coronavirus tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kékeré ni o. Ṣe pé máa ń sọ dáadáa, mo ti ṣe fídíò fún rí. Kékeré ni o. Ṣe rí coronavirus tó ṣẹlẹ̀ yẹn warning ni o. Elédùà fi warn wa ni. Nílá sì ń bọ̀. Ṣe rí nílá tó ń bọ̀ yẹn, ó fẹ́ yọ àwọn èèyàn kan kúrò, ó fẹ́ fi àwọn èèyàn kan sílẹ̀. Ó fẹ́ yọ àwọn èèyàn tó ń yọ ẹlẹ́nu, tó ń yọ mí lẹ́nu, ó máa yọ wọ́n kúrò torí Elédùà fẹ́ tún ilẹ̀ fọ̀. Ara ilẹ̀ tó fẹ́ tún fọ̀ ló fẹ́ fi gba ilẹ̀ Odùduwà fún wa. Àsìkò ẹ̀ náà dẹ̀ lélẹ́yìí. Àsìkò tí Elédùà fẹ́ renew ilé ayé, àsìkò ẹ̀ láwa yìí. Elédùà ló máa gba ilẹ̀ Odùduwà fún wa. Ó máa dàbí eré, ó máa dàbí àwàdà. Bẹ́ẹ̀ ni. Ṣé rí gbogbo àwọn tí ò ní gbàgbọ́, irú ọba Ìwó yẹn tí ò ní gbàgbọ́, because mo máa rí many things tó ń sọ nípa ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà tí ò ní gbàgbọ́ yẹn, àwọn yẹn lójú wọn báyà máa gba ilẹ̀ Odùduwà. Elédùà máa wá yọ wọ́n kúrò. Nǹkan tí Elédùà máa wá tó máa fi wọ́n ṣe ó yí Elédùà, because Elédùà máa fọ ilẹ̀ mọ́. Coronavirus tó ṣẹlẹ̀ yẹn warning ni o. Nílá sì ń bọ̀. Lágbára ṣẹ̀dá, lágbára àwọn tó nílẹ̀, lágbára ọba tó ṣú alẹ́ àná, tó mọ́lẹ̀ àárọ̀ yìí, tó máa ṣúlẹ̀ alẹ́. Tó bá ṣẹlẹ̀ tán, wọn ò ní fi ìwọ àti èmi, wọn ò ní fi wá ṣàwátì tọmọtọmọ o. Lágbára ṣẹ̀dá, nígbà tá a bá gba ilẹ̀ Odùduwà, wọn ò ní fi èmi àti ìwọ, wọn ò ní fi wá ṣàwátì o. Èmi àti ìwọ yìí, a máa gbé ẹsẹ̀ wa méjèèjì báyìí, a máa gbé tẹ̀lé Odùduwà. Nígbà tó bá ń dá, wọn ò ní fi wá ṣàwátì. Àwa tá a ṣiṣẹ́ ẹ̀ náà la máa jèrè ẹ̀. Lágbára ṣẹ̀dá, a máa fi legacy gidi sílẹ̀ fún àwọn, a máa gbé legacy gidi sílẹ̀, a máa gbé lé àwọn ọmọ tiwa lọ́wọ́. Kí èmi àti ìwọ ká tó padà síbi tí a ti sàn wá bí omi àmù, a máa gbé legacy gidi sílẹ̀ fún àwọn ọmọ wa, so that àwọn ọmọ wa náà wọ́n á lè rí ayé gbé. Àwa yìí la máa ra ayé gbé fún wọn, because bàbá tó bí èmi àti ìwọ wọn ò ra ayé gbé fún wa. Bẹ́ẹ̀ ni, òun ló ń fi ìyà jẹ èmi àti ìwọ lásìkò yìí. Àwa ò gbọ́dọ̀ ṣe bí àwọn bàbá yẹn. Àwa gbọ́dọ̀ ra ayé gbé fún àwọn ọmọ tá bí sílẹ̀. Àsìkò náà dẹ̀ lélẹ̀. Elédùà dẹ̀ máa fún wa ṣe. A máa gba ilẹ̀ Odùduwà. Tó bá ti di October 1st, ẹ jẹ́ ká tú yáyà, ká jáde, ká fi ẹ̀hónú wa hàn sí gbogbo ayé. Kò sí ìlú tí wọ́n ti ń ṣe. O lè jáde kó fìgbà tó bá ti gbébọn tó gbà. Tí àwọn Nigerian government máa sọ pé ó rí àwọn yìí, kán wá disturb wọn lọ́jọ́ yẹn. Nígbà tó ọmọ Yorùbá kì í ṣe pé wọ́n fẹ́ lọ máa fọ́ ṣọ́ọ̀bù, wọ́n fẹ́ lọ máa gbébọn, wọ́n fẹ́ lọ máa fọ́gò, tí ò sí yẹn, tí wọ́n kàn jáde, tí wọ́n fi ẹ̀hónú wọn hàn sí gbogbo ayé kí Nigerian government kó wá máa disturb wọn. Ìgbà yẹn náà máa wá rí ìjà àwọn onílẹ̀. Ìjà ò ń ṣèjè mi àti ìwọ. Bẹ́ẹ̀ ni, ìjà àwọn onílẹ̀ ni. Àwọn onílẹ̀ wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. A máa gba ilẹ̀ Odùduwà yẹn. Ká jáde ní October 1st, ká jáde ní tilé toko tọmọdé tàgbà, ká jáde, ká fi ẹ̀hónú wa hàn sí gbogbo ayé, ká lè gba ilẹ̀ Odùduwà lọ́wọ́ àwọn tó ń yọ wá lẹ́nu, ká lè gba ilẹ̀ Odùduwà lọ́wọ́ àwọn tí ò nígbàgbọ́. Nítorí pé ọ̀pọ̀ ọmọ Yorùbá mi ò nígbàgbọ́. Bẹ́ẹ̀ mi àti ẹ bá ṣe ń pariwo yìí, àwọn ọmọ Yorùbá mi wọ́n ń wò wọ́n pé ibo náà fẹ́ bá dé ni, báwo náà ṣe fẹ́ ṣe é. Wọ́n dẹ̀ mọ̀ pé rírò ní tènìyàn, ṣíṣe ní ti Elédùmarè.
ìwọ ẹ̀dá o lè máa rò pé báwo náà ṣe fẹ́ ṣe. Àwọn Fúlàní wọ́n lè ní kẹ̀kẹ́ ogun kí wọ́n ní ammunition tó pọ̀, ṣùgbọ́n tí adániwáyé bá ti fi ọwọ́ sí i, wàá rí pé ammunition tí wọ́n níyẹn, kẹ̀kẹ́ ogun tán níyẹn, kò ní wúlò fún wọn. A máa gba Odùduwà yẹn easily, tó máa ju ọgbọ́n ìmọ̀ òye èmi àti ìwọ, ó máa jù lọ. Bẹ́ẹ̀ ni a máa gba ilẹ̀ Odùduwà nítorí pé adániwáyé ti dé. Kí ni mo sọ? Adániwáyé ti ṣe kí ni? Ó ti dé. Adániwáyé Elédùà ó ti dé. Tí ò bá tí dé ni ò tí dé, ó ti dé lásìkò yìí. Because ó ti rí ẹkún àwọn ọmọ Odùduwà, ó ti rí ìyàwó ọmọ Odùduwà, ó ti rí pé a ti pariwo. Nǹkan tó dẹ̀ mú ìyà yìí jẹ àwọn ọmọ Odùduwà la fà fúnra wa. Ṣé kí n sọ ìdí ẹ̀ tí a fi fà fúnra wa? Ṣé ẹ mọ nǹkan tó fi ìyà jẹ àwọn ọmọ Odùduwà? Àwọn ọmọ Odùduwà ọmọ aládé ni wá. Ìyà ò kí ń jẹ ọmọ Odùduwà. Bẹ́ẹ̀ ni àwa la tàpá sí ọ̀run wa. Ṣé ẹ mọ̀ túmọ̀ tó máa léèyàn tàpá sí ọ̀run ẹ̀? Ẹni tó tàpá síbi tó ti sàn wá bí omi àmù. A tàpá síbi tá a ti sàn wá bí omi àmù, òun ló ń fi ìyà jẹ wá. Ìyà ò jẹ ọmọ Odùduwà. Ìwọ tó bá mọ story, tó bá mọ deep story, kì í ṣe àwọn story rádaràda tí wọ́n lọ ń change o, torí inú story àwọn Yorùbá yẹn náà wọ́n ti change many things. Ìwọ tó bá mọ deep story tó dẹ̀ ní tó lójú inú, ṣó ti understand, wàá mọ̀ pé àwọn ọmọ Odùduwà yìí a kì í ṣe ẹni tó yẹ kó máa jẹ ìyà. À ń ṣe ẹni tó máa jẹ ìyà. Àwa la ń fa ìyà, la fà fúnra wa nítorí pé a ò follow tòótọ́. A ò follow tòótọ́ ló ń fi ìyà jẹ wá. Gbogbo tó yẹ ká follow, a follow ẹ̀. Bẹ́ẹ̀ ni tó bá yẹ pé a follow ẹ̀ ni ó máa ń dùn mí ní ìgbà mi tí n bá kàn jókòó. Ṣé mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ìsọkúsọ. Irú àwa tá a jókòó yìí wọ́n ti pè wá kò sórúkọ tí wọ́n ti pè wá. Wọ́n ti pè wá ní different orúkọ rí. Because gbogbo àwa Yorùbá a ní sùn ká kọrí síbì kan náà. Ṣé mọ̀ ni? Gbogbo ò ní máa ṣe nǹkan náà. A tún gbọ́dọ̀ change nǹkan. Ṣebí nǹkan kan làwọn baba ńlá wa ń ṣe ní ayé láíláí. Kí Christianity tó dé, kí Muslim tó dé, kán tó wá fún wa ní religion. Ṣebí nǹkan kan làwọn baba ńlá wa ń sìn tí wọ́n fi rí ayé gbé. Àwọn baba ńlá wa máa rí ayé gbé. Abẹ́ rò pé ìgbésí ayé gidi ni àwa ń jẹ lásìkò táwa wà. Àwa ò jẹ ìgbésí ayé gidi. Àwọn baba ńlá wa yẹn ló jẹ ìgbésí ayé gidi because àwọn follow tòótọ́. Ṣé èmi àti ẹ ṣá follow ìlànà àbí a follow tòótọ́? Òun ló mú ìyà jẹ wá lásìkò táwa yìí. Tèmi àti ẹ tá a bá pe àwọn baba ńlá wa bí a ṣe ń pè wọ́n ni, wàláì tàlá ìyà ò gbọ́dọ̀ jẹ ọmọ aládé. Tó o bá ti mọrú èèyàn tó jẹ́ pé tó o bá mọrú èèyàn tó jẹ́, ìyà ò ní jẹ ẹ́. Because a ti sọ orísun wa nù. Àwọn ọmọ Yorùbá sọ orísun wa nù. Òun ló mú ìyà jẹ wá. Bẹ́ẹ̀ ni irú àwọn Fúlàní, àwọn baba ńlá wa, àwọn ti jà àwọn ìṣẹ̀ṣẹ̀ máa jà, wọ́n máa ń borí ni. Ẹ wo àwọn Fúlàní àwọn eléyìí, àwọn gan mọ́ bá story. Wọ́n ti try gbogbo agbára wọn láti jẹ́ kí nǹkan ìṣẹ̀ṣe kó parun ní ilẹ̀ Yorùbá. Kí ni àwọn Haúsá Fúlàní tí wọ́n ti try? Àwọn ọmọ Yorùbá tí wọ́n ní ọpọlọ, tí wọ́n ní òye, wọ́n pẹ̀lú ọ̀bọ wọn jáwúrà. Ibi táwọn ronú sí bẹ́ẹ̀ dẹ̀ kọ́ ni. Àwọn ò mọ̀ pé àwọn Haúsá Fúlàní wọ́n ní plan. Wọ́n ti wò pé nǹkan ìṣẹ̀ǹbáyé tó wà ní ilẹ̀ Yorùbá yìí ó ní agbára. Wọ́n fẹ́ bà gbogbo ẹ̀ jẹ́, ṣùgbọ́n wọn ò lè, torí àwọn èèyàn kọ̀ọ̀kan sì ń sin nǹkan ìṣẹ̀ǹbáyé bí a ṣe ń sìn wọ́n. Òun ló gbé ilẹ̀ Yorùbá dúró bí ilẹ̀ Yorùbá ṣe dúró lọ́jọ́ tèmi. Bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá tẹ́ ń wò yìí kò bá ti wó tipẹ́. Nígbà tó jẹ́ pé àwọn baba ńlá wa tó bí wa, orúkọ burúkú la ń pè wọ́n. Kò sí orúkọ tá kì í pè wọ́n. A ti fi wọ́n sílẹ̀. A pè àwọn baba ńlá wa bó yẹ ká ṣe máa pè wọ́n. Ìyà wa ń jẹ wá nílé, ìyà wa ń jẹ wá lóko. Ní àwa tó yẹ pé Elédùà ti dá gbogbo ẹ̀ fún wa. Láti kọ́ tó ti bí wa báyìí náà ti dá gbogbo ẹ̀ fún wa. Ó wà nínú wa, àwa ń lò. Àwa kò nílànà yẹn, àwa ń follow nǹkan míì. Àwa Yorùbá la ń fìyà jẹra wa o. Lọ́jọ́ tí ẹ̀dá bá ti mọ orú èèyàn tó jẹ́, ọjọ́ yẹn ni ayé ẹ̀ ti dáa. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ ní ìgbàgbọ́ pé Elédùà adániwáyé, ọba dẹ́dà ṣẹ̀dá, á fi ọ̀nà wọn àwa Yorùbá, á jẹ́ ká tètè mọ òótọ́. Bẹ́ẹ̀ ni á fi wá sí ìlànà òótọ́. Because ọjọ́ tí Yorùbá bá ti mọ òótọ́, ọjọ́ yẹn ni ayé Yorùbá ti dáa. Tá a bá ti mọ ọ̀nà tó yẹ ká tọ̀, ọjọ́ yẹn láti rí ayé gbé.
Elédùà á dẹ̀ fi wá mọ ọ̀nà, á jẹ́ ká rí ayé gbé, so that tá a bá gba ilẹ̀ Odùduwà a máa lè mọ bá ṣe máa ṣe kí ni, bá ṣe máa gbé nínú ilẹ̀ Odùduwà. A dẹ̀ máa gba ilẹ̀ Odùduwà yẹn, Elédùà máa fún wa ṣe tá a máa gba ilẹ̀ Odùduwà yẹn, ó máa dàbí eré ni. Ṣé ti understand? Elédùà á kọ́ wa mọ̀ ṣe o, ọba dẹ́dà ṣẹ̀dá, ọba tó mọ gbogbo tó sì lè ṣe ohun gbogbo, á dúró tì wá, á bá wa fọwọ́ sí gbogbo tá a bá ti tú, Elédùà bá wa tú, ohun tá a bá dè, Elédùà bá wa dè. Gbogbo bí ọkùnrin, obìnrin, ọmọdé, àgbàlagbà, àwọn oyún inú tó ń bọ̀ tó ń wà nínú lọ́wọ́lọ́wọ́, tó jẹ́ pé à ń jà fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹlẹ́dàá wọn wọ́n á tì wá lẹ́yìn o. Àwọn tó ń bọ̀ lẹ́yìn, àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn, tó jẹ́ pé ìjà tí wọn là ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹlẹ́dàá wọn ní spiritual world á kúkú tì wá lẹ́yìn. Àwọn ilé ìta ti bí sílẹ̀ náà, ẹlẹ́dàá wọn á ṣe kí ni, á tì wá lẹ́yìn. A máa gba ilẹ̀ Odùduwà yìí, a máa gba ilẹ̀ Odùduwà yìí lágbára ṣẹ̀dá. Ó ti ṣeé ṣe fún wa, bẹ́ẹ̀ ni ó ti ṣeé ṣe fún wa. Ọ̀nà ti là fún àwọn ọmọ Yorùbá láṣẹ adániwáyé. Mo dúpẹ́ ẹ̀yin tèmi, àní rí jù báyìí lọ. Ṣé ti understand? Mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ dúró tì mí. Elédùà ọba dẹ́dà ṣẹ̀dá á dúró tì yín o. Nígbà tá a bá ti rí ilẹ̀ Odùduwà, wọn ò ní fi ìwọ àti èmi, wọn ò ní fi wá ṣàwátì tọmọtọmọ láṣẹ adániwáyé. Àwíṣẹ àfọgbóhùn.